Sam Larry wà ní Dubai. Sam Larry wà ní Dubai. Sam Larry wà ní Dubai. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí Dubai ló wà. Sam Larry ti wà ní Dubai. Ẹ̀hún náà lẹ̀ ń wò nínú fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ máa share fídíò yìí. Sam Larry ti wà ní Dubai báyìí tó bá dá a lójú tó mọ̀ wípé òun ò lọ́wọ́ kankan nínú ikú tó pa Mohbad. Ẹni kó máa bọ̀ ní Nàìjíríà. Ẹni kó máa bọ̀ ní Nàìjíríà. Gbogbo èèyàn ti mọ ibi tó wà. Sam Larry gbogbo èèyàn ló ti mọ ibi tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Sam Larry ibikíbi tó o bá wà ó di dandan kan wá ẹ débẹ̀. Sam Larry máa bọ̀ ní Nàìjíríà tó o bá ti mọ̀ wípé o ò lọ́wọ́ nínú ikú tó pa Mohbad. Welcome to DIGINAIJA, where we bring you the latest stories. Remember to like, share, and follow us. According to what we heard, Mohbad faced constant harassment, and of course, what we saw, everybody saw it. This guy was chased from London to different places whenever he had shows. His troubles actually began when he decided to distance himself from the Malians. Meanwhile, Sam Larry has vehemently denied any involvement in Mohbad's death. Something ní Fọlámi Balógun elétò mo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Mohbad brother mi ni mo like ẹ gan gbogbo àti wà ní Malians record gan òun náà mọ̀ pé mo ní love fún even ìyàwó ẹ̀ gbogbo anybody mọ̀ pé mo ní love fún Mohbad gbogbo ìdí bá ń lọ Kenya ní Dubai ní ma ní Mohbad jájọ lọ máa sanwó fún Malians record já ṣe show kájọ ṣeré lọ ṣe gbogbo ẹ̀ so tabanja bí kakúkọ èmi ò lè pa Mohbad mo love ẹ so much Ọlọ́run dẹ̀ rí inú mi mo love èmi ò lè pa Mohbad mi mọ̀ ń pa kọ́kọ́ pa ikú Mohbad. Now tó bá tiẹ̀ wá ń deny tó bá mọ̀ pé òun deny pé ìwọ kò lọ́wọ́ sí ikú bọ̀bọ̀ kí lè tó sá lọ kò yẹ kó sá lọ nígbà tó mọ̀ pé o lọ́wọ́ sí ikú ẹ̀ wá Nàìjíríà tó bá yẹ pé kán lọ sí kọ́ọ̀dù kán lọ sí kọ́ọ̀ wọ́n á defend ẹ. Why do you have to run away? Running away shows that you may know something about it. Tí ó bá ń ṣe wípé chairman àdúgbò tó máa sọ̀rọ̀ nínú fídíò yìí ó dá sí ọ̀rọ̀ pé kán má sin bọ̀bọ̀ yẹn within 48 hours. Ẹ bá má gbọ́ wọn kan nípa Mohbad nítorí pé bàbá ẹ̀ gan ti agree pé kí wọ́n sin èèyàn kú ẹ̀dẹ̀ fẹ́ sin lóru in less than 48 hours. Tí ó bá ń ṣe pé nǹkan kan wà díẹ̀ ẹ mọ̀ kankan nípa ẹ̀ kò yẹ kẹ́ sáré sọ pé fẹ́ sin báyìí. Ẹ̀kọ́ ti sin. Wọ́n ní pé ẹ̀kọ́ ti sin. Àwa yìí ebi ni mo gbà kọ́ sí ooru ló fẹ́ gbé wa. Bàbá ẹ̀ tó fẹ́ gbé wa yàtọ̀ sí àárọ̀ ẹ̀. Mi ìkọ́kọ́ da lóhùn mo ní ẹ lè sin lóru o ibi kọ wọ́n ti wá kó ṣọ́fẹ̀ wọ́n wá kó. A ti mọ̀ pé ó ṣeéṣe náà káwọn Malians kí wọ́n ní influence lórí báyìí otherwise báwo ni ọmọ èèyàn ṣe máa kú á dẹ̀ fẹ́ sáré bẹ́ẹ̀rì ẹ̀ lóru àmọ́ tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó ń gbà mí ó lè sọ bàbá èèyàn kó sọ́dọ̀ táyàn mo mọ̀ pé ó ṣeéṣe kó jẹ́ wípé nítorí owó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n ló ń sọ pé ó ṣeéṣe pé bàbá ẹ̀ ti rò pé òun máa rí owó gbà lọ́wọ́ àwọn tí wọ́n gbé òkú ọmọ ẹ̀ wá ó dẹ̀ fẹ́ gbà láti sin ọmọ ẹ̀ lóru yẹn tó ti ń rò pé bóyá òun máa rówó gbà lọ́wọ́ wọn. Èyí tó tún wá jẹ́ káwọn èèyàn fura sí bàbá Mohbad ni pé ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ pé kò tọ́jú wọn kò ṣe kinní kan kò náwó fáwọn òun náà sọ. Ẹjọ́ ẹwọ kíṣì dájú Mohbad kẹrí ẹjọ́ ẹwọ rẹ ti dájú Mohbad gbé. Can you see what's going on? Can you see? Another issue tó tún come up nípa ọ̀rọ̀ owó tó ní ṣe pẹ̀lú bàbá Mohbad ni pé Davido send 2 million wọ́n ní wọ́n ra pósí 1 million owó tí Davido send ọ̀rẹ́ bàbá Mohbad ni bàbá Mohbad ní kan transfer ẹ̀ sí ẹ wo pósí yẹn ṣé pósí yẹn ṣójọ pósí 1 million ibo là ń lọ nítorí owó ẹjá máa ṣọ́ra o. Gbogbo ohun tá a ti gbọ́ tá a ti rí yìí ó wá jẹ́ kó hàn dájú pé Mohbad yìí ó dàgbà sáàrin àwọn ọ̀tá ni ó dàgbà sáàrin àwọn tí ò fẹ́ràn ẹ̀ rárá tó jẹ́ pé nítorí owó náà ni wọ́n ṣe súnmọ́. It appears that Mohbad lived amidst adversaries. Ìwọ́n tó fẹ́ fi èmi ẹ ló fẹ́ post after àbí tó bá ti kú tó àbí tó bá ti parí tán ló máa post conversation bẹ́ẹ̀ ló fẹ́ post àbí. Wo ohun mọ̀ kankan èmi tí mò ń pè láàárọ̀ fún. Maybe it's my other WhatsApp that we share the same iCloud with. Me, I'm not feeling okay in my life again.
It has been alleged that Sam Larry was employed by Naira Marley to handle issues related to mohbad, such that Sam Larry had to, continue. They had to trail this guy everywhere, and of course, you've seen videos where Sam Larry was trying to beat him and all of that. Moreover, Sam Larry has started issuing threats to individuals on social media. àbúrò ẹni tó lóun lẹ̀gbọ́n ẹni ọ̀rọ̀ ọjọ́ mi ni o ẹ má fi mi kọ́rọ̀ sọ o àyàn tó já parasi kan ó fẹ́ fẹ̀mí ara ẹ̀ ṣòfò ni o ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹ má jẹ́ ẹ lọ́nà. ṣé ẹni tí wọ́n fẹ̀sùn kàn á tún máa threaten àwọn èèyàn? Wọ́n ní abì fúnra rẹ̀ tí ò pa ìfun ẹ̀ mọ́. Ayé Zinoliski náà ni ẹ tún wò tó rí alábàlá yìí. Kí lẹ rò pé ń ṣẹlẹ̀ sí Zinoliski? Òun náà wà lára àwọn signee Malian Music. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní bó ṣe rí. Ní báyìí ṣé èèyàn lè sọ pé ayé ẹ̀ ń tẹ̀síwájú ni àbí báwo? Una mind no go touch ground. Una mind no go touch ground. Una mind no go. Ṣẹ́yìn náà ti rí bí Uncle Zinoliski ṣe ń gbọ́n rí tó ń gbọ́nra tára wọn ò balẹ̀. Ó ní láti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ sí wọn nínú Malian Music record label tí wọ́n wà. Àmọ́ àwọn náà ó yẹ kí wọ́n ti máa fẹnu ara wọn sọ síta. Reports are indicating that some kings and dignitaries are involved in Sam Larry's questionable activities. Tó jẹ́ pé wọ́n gbàgbọ́ pé àwọn èèyàn jàǹkànjàǹkàn yìí wọ́n lo Sam Larry láti ṣe àwọn iṣẹ́ tó lágbára kan. Ìmọ̀ èyí wọ́n wá jẹ́ ká mọ̀ pé ohun tá a tún gbọ́ ni pé mohbad ò bá ti ṣaláìsí tipẹ́tipẹ́, ó ti fẹ́ commit suicide tipẹ́. Àmọ́ àwọn ọ̀rẹ́ kankan tó wà reasonable tó wà l'around ẹ̀, àwọn ni wọ́n save ẹ̀ tí ò fi commit suicide. Whatever you think about these stories, please send your comments. Drop your comments in the comment section. Remember to like, follow, and share this video. Share as much as you can. This is DIGINAIJA. Thanks for watching. Bye for now.